No going back. Yorùbá Nation no going back. Omayor àjọ ń ṣe ni bẹ́ẹ̀ ni bàbá o. Bàbá ẹ lọ sábà wọn níbẹ̀ àwùjọ náà sà yìí sà. Èmi àdèmájó máa yọ̀, èmi àdèmájó máa yọ̀. Èmi àdèmájó ayọ̀, èmi Chief Sunday Igboho ló tún sọ pé èmi àdèmájó máa yọ̀. Iṣẹ́ wa fúnlẹ̀ wa, fún ilẹ̀ ìbí wa, kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ni pé bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá.
ìṣọ̀kan àtòmìnira ní kẹjẹ ká máa lépa tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Yeah, brother, ẹ káàárọ̀. How's everything? Well done, sir. Yeah, bro. Bóyá jẹ́ nìyẹn. Ó ti pẹ́, àkùṣẹ́, àkùfọmọ ènìyàn ṣe. Oòduà gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀. Mo ní much time láti sọ̀rọ̀, but kò sí bóyá fẹ́ rí. Tá bá rí àwọn nǹkan tí ẹ̀ka gbọ́dọ̀ wá sọ tí ẹni pé kò right. Mo kí bàbá wa Emeritus Professor Banji Akintoye. Bàbá mi ẹ pẹ́ fún mi, ẹ pẹ́ fún gbogbo ọmọ Yorùbá, kò ní sún, kò ní rẹ̀yìn. Bẹ́ẹ̀ náà ni mo kí bàbá Májàsọ́lá Ìgbòho Òòṣà, Ìgbòho Mọ̀rẹ́. Ẹ kọ̀ọ̀kan Fúlàní. Mo kí yín bàbá mi, ẹ kú iṣẹ́. Ẹ dẹ̀ kú ìfaradà, ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Gbogbo tí ń wá níwájú tó ń wá lẹ́yìn, ẹ wà discourage, ẹ dẹ̀ lose focus. Ẹ sì dúró tán pé òmìnira ilẹ̀ Yorùbá òun gangan ni òun tó dẹ̀ lè ṣe. Mo kí gbogbo lébẹ̀ náà ni mo kí gbogbo àwọn fans ìṣọ̀kan Yorùbá Foundation tí ẹ dúró pẹ̀lú wa pé whenever tá bá ti wọ online, ẹ̀yin náà ẹ try láti máa wò wá. Ẹ ṣeun gan. Owó tẹ́ fi rán dátà kò ní tán bẹ́ẹ̀. Àbùkún tó lókun, àbùkún tó lọ́sà, bí tẹ́ ti mú kò ní tán bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè. Oòduà gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ má bínú. Bẹ́ẹ̀mi ṣe máa ń sọ pé tí ẹ bá ti rí mi tí ń bá jáde wá sórí mídíà, ó possible àwa lè má sí nílé torí pé every time orí ìrìn ni. So yá kí ẹ lè mọ̀ pé kò ń ṣe lílà wà. Eléyìí ò ń sọ̀rọ̀ bí à ń pé ọ̀rọ̀ ẹnu. Kẹ́ lè mọ̀ pé kò ń ṣe lílà wà. Ẹ kí n fi sí front camera kẹ́ lè rí. Ṣé rí báyìí? Ṣé rí? So bá a kọ́ ni láti bá àwọn èèyàn wa sọ̀rọ̀. Kọ́ lè mọ̀ wípé a sì dúró fún Yorùbá Nation. Kò dẹ̀ make sense nígbà míì tí ẹ bá sọ bí yá pé ẹ wà ní títì. Ẹ máa ní ẹ̀ ń ṣe fídíò. Ẹ̀ ń sọ̀rọ̀. Ọlọ́mọ ẹ̀kára burú. A lè rọ́rọ̀ mọ́tò. A ní rógun accident mọ́tò. So bó ṣe yẹ kó rí nìyẹn, but mo ní láti yà sẹ́gbẹ́ kan láti sáré sọ̀rọ̀ díẹ̀ lórí nǹkan tí ẹ ń pé àrètí onídìrí tó tún ń ṣe lọ́wọ́ yìí. Wọ́n máa ń sọ nǹkan pé when we talk about leader èèyàn kì í fagídí wá leader. Èèyàn kì í fagídí wá position. Wọ́n máa ń bíyàn mọ́ leader ni. Nǹkan tẹ́mi mọ̀ nípa leader nìyẹn. Wọ́n máa ń bíyàn àbímọ́ ni leader. Ẹni tó bá ń fi agídí tó fi ń wá pé òun fẹ́ di leader pátipátipa, ẹni yẹn máa ń padà ń tẹ́ ni. Tẹ́ bá rí onídìrí tó pè ẹ́ lónítìrí, onídìrí ni. Ó jẹ́ nìkan tó jẹ́ bí à ń pé ó ń fi agídí, ó fi ń wá nǹkan tó lọ́hùn ò fún. Ẹni tó bá dẹ̀ ń fagídí wá nǹkan tó lọ́hùn ò bá ti fún, irú ẹni bẹ́ẹ̀ máa ń padà ní problem ni. Irú ẹni bẹ́ẹ̀ máa ń padà dẹni ẹ̀tẹ́ ni. Torí why ni pé àkọ́kọ́ tó bá jẹ́ pé bó ṣe péré ń pé ó láyà láti sọ pé ó fẹ́ dáyà dé ìjà òmìnira yìí. Mo believe wípé ó yẹ kí o ti jáde far back láti 2019. Tó bá yẹ pé wọ́n ló kọ́ jáde ni kò sẹ́nibọ̀dì tó máa antagonize ẹ̀. Bó dàbí ẹ ń pé o ti rí ibi tọ́bẹ̀ tí wá dùn, ó wá sáré bẹ̀ mọ̀. Àwa máa sọ history ẹ̀ torí kò bá wa nu movement yẹn. Onídìrí ni mò ń sọ, onítìrí. Ó bẹ́ àwa movement ni. Lóòótọ́ àwa lè má jẹun tó kàn máa wá sórí social media máa pariwo. Àwa believe lórí action, talk and do. Ṣòye ibi tó bá ní káwa máa tẹ̀ ibẹ̀ la máa wọ̀. Kò yẹ sí nǹkan kan tó yẹ kó máa ṣẹlẹ̀. A máa lọ, a máa padà ni.
tó bá pẹ́ lóòótọ́ l'Onitiri believe nínú ara rẹ̀ tó believe nínú self determination, èmi believe pé far back to 19 ló yẹ kóun ti jáde. Nígbà tó wá rí pé gbogbo ẹ̀ ti zẹ̀ tán tí gbogbo ọmọ Yorùbá ti dúró tán, ìgbà yẹn lòun ṣẹ̀ wá sọ pé Ọlọ́run wá ní kóun wá jáde. Èmi kọ́ tèmi kan máa sọ ni pé ẹni tó bá believe pé òtórí pé òun fẹ́ gùnkè ó wá fẹ́ máa tẹ àwọn èèyàn báṣubàṣu, èmi mọ̀ pé Ọlọ́run ń sí lẹ́yìn èèyàn bẹ́ẹ̀ yẹn. Ẹni yẹn máa ń padà dẹni ẹ̀tẹ́ ni, torí pé tó bá ń sọ̀rọ̀ nípa Dagboru ilẹ̀ Yorùbá tó jẹ́ Yorùbá Nation Onitiri ni gbogbo èèyàn rí. Even lórí research tá tún make nípa Onitiri, wọ́n jẹ́ kó máa yé wa pé nígbà táwọn OPC bẹ̀rẹ̀ wọ́n ní bó ṣe ń ṣe náà rí, bí kó máa gbáwájú kó máa gbẹ̀yìn kó máa gbáwájú kó máa rí gbogbo everybody lẹ́pa. Ó ṣàfẹ́ wà relevant, ó fẹ́ wà important, of which tẹ́ bá rí pé gbogbo bí Onitiri ṣe máa ń sọ̀rọ̀ ẹ rí pé antagonist ni, kò ever sọ any ọ̀rọ̀ tó máa encourage ọmọ Yorùbá rí, tó bá ń ṣe nǹkan tó máa bí àwọn ọmọ Yorùbá nú. Bí bàbá ti gbowó o, bàbá ti ń gbé wọn lọ 2023 o, bàbá ti ń ṣe gbá o, bàbá ti ń ṣe wó o, bàbá ti ń ṣe kókó bá ṣáṣun. Why can't you focus on your own plan tí wọ́n ní? Wọ́n fẹ́ bèèrè láti ìgbà tó di bí à ń pè àti sign petition. Òun ni second step tó Onitiri máa gbé jáde tó máa fail. Òun ni ìgbà tó fi sọ bí káwọn èèyàn lọ occupy. Ẹ bá mi wo nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn tó occupy tó ń fagídí sọ pé kí wọ́n jáde kó lọ gbalẹ̀ wọn, ẹ lọ take over ilẹ̀ yín, Ọlọ́run ní kẹ́ lọ take over. Bẹ́ẹ̀ kẹ́ ni wo Onitiri dúró sí abroad tí ò tó láti wálé. Bó bá dẹ̀ jẹ́ pé kò lo wà ní o dúró sínú yàrá ẹ̀ o ò lè jáde. Àwa ìtawà ń sọ̀rọ̀ yìí a ti rí bàbá Prof Banji Akintoye one on one in person ní ọ́fíìsì wọn tó jẹ́ kọta wọn nìbàdàn. Àwa yìí a ti rí bàbá Májàsọ́lá Ìgbòho ṣà one on one nílé wọn ní Sókà. Bẹ́ẹ̀ kẹ́ la mọ̀ pé torí self determination Yorùbá Nation òun ni wọ́n fi dèrò Bẹ̀nẹ̀. Tábàdẹ̀ tí wàá wo Bẹ̀nẹ̀ àti Yorùbá, ilẹ̀ Yorùbá náà nílùú Bẹ̀nẹ̀. Ṣóyé so the more tó yẹn pé àwọn ẹni ìjókòó sí Bẹ̀nẹ̀ tó dẹ̀ bí wọ́n tún wá wà nílẹ̀ Yorùbá ń bí, definitely yẹn pé àwọn ọmọ Yorùbá tún sì ní access síbi tí wọ́n wà. Ẹ bá mi béèrè mélòó nú paramọ́ ní mélòó nú àwọn tí ó yẹ tó jẹ́ ti ṣó yẹ kó rí bẹ́ẹ̀, mélòó nú wọn ló wà nílé. Èyí tó bá tún wà nílé wọn, mélòó nú wọn ló gbójúgbóyà láti jáde báwa ṣe ń jáde yìí. Wọn ò bí wọn dá. Èyí tó pé láàfáà tó ń ṣe yánmayàmá káàkiri yẹn, ẹ bá mi sọ fún àfáà yẹn bí kó bá bí dá kó mú jáde kó wọṣọ Yorùbá Nation jáde, àfi kó wà lórí social media ṣó yẹ kó rí bẹ́ẹ̀, kó máa kó agbádá wèrè sọ́rùn, kó máa kó lẹ̀kẹ̀ rànùrànù sọ́rùn. Nǹkan tó mọ̀ ṣe láyé wọn nìyẹn. Kí gbogbo wọn lọ máa ṣí péjì, kó lọ máa ṣí YouTube, kó máa pariwo follower, ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi gbé star, ẹ bá mi ṣe gbogbo ẹ̀. Nǹkan tí wọ́n mọ̀ láyé ẹ kárọ̀ yá ẹ̀. Nǹkan tí wọ́n mọ̀ láyé wọn nìyẹn. But àwa táwa jẹ́ ọmọ bàbá Májàsọ́lá, àwa tá jẹ́ ọmọ bàbá Prof Banji Akintoye, àwa gbójúgbóyà táwa ń jáde tó dẹ̀ sẹ́ni tí tó máa ṣẹlẹ̀. Ẹ bá mi béè lọ́wọ́ Onitiri bí tó bá bílí pé òun wà òun nífẹ̀ẹ́ ọmọ Yorùbá bó ṣe ń pariwo lórí social media, tèmi dẹ̀ mọ̀ pé òun wá recognition ni. Kóun jáde kó wá sí Ọjọ́ta kó wá dúró síbẹ̀ tó bá yẹn kó tó bẹ́ẹ̀. Even ká bá tún wá fẹjọ́ tálẹ̀ kóun jáde kó wá sí ibo ni máa tún sọ, kó wá sí Fọ̀ àbí Ṣàngó ní abẹ́ bridge kó wá dúró síbẹ̀ tó bá yẹ kó tó bẹ́ẹ̀. Onitiri fúnra rẹ̀ ni mò ń sọ o. Tó bá yẹ pé lóòótọ́ lòun dúró because kò ṣe é ṣá believe pé òun ṣe anything, ó dẹ̀ believe pé nǹkan tóun ṣe on self determination ni, ó dẹ̀ believe pé òun ṣe anything. Kóun wá sí ní abẹ́ bridge Ṣàngó kó wá dúró síbẹ̀. Àbí kóun bá bẹ́ẹ̀ pọ̀ tún wá lórí láyà o, kó wá sí bí abí Ìbàdàn lọ́yọ̀ọ́ kó wá dúró síbẹ̀. You can't be saying you want you are doing self determination, you are sitting down at your comfort zone. Ẹ̀yin tẹ́yin nípa wà ń diaspora ẹ jókòó síbẹ̀ tẹ́ bí apẹ́ iná wà lára àwọn tó ń ti Onitiri lẹ́yìn tẹ́ fi ń ṣiṣẹ́kúṣe tẹ́ ń poison mind àwọn èèyàn. Ó wá dé pàmò bẹ́ẹ̀ sínú fún àwọn tẹ̀wá mẹ́rin tó wá jẹ́ leader mọ̀. And we are still saying ẹni tó jẹ́ number 1 Yorùbá self determination tí àwa mọ̀ nílẹ̀ Yorùbá Nation ní homes and diaspora, Prof Banji Akintoye. Any other person is a counterfeit. Bàbá Májàsọ́lá wọn ò jà fún pò, wọn ò jà fún oyè, wọ́n ń jà pé káyé dẹ ọmọ Yorùbá Nation lọ́rùn ni.
wọ́n dẹ̀ dúró tán wọ́n dẹ̀ ń support Professor Banji Akintoye. Kí ló máa ṣe Onitiri Dagboru tó wá di bí àpò òun náà lè ṣe the same thing? Ibi tẹ́ máa ti mọ̀ pé ó ní mission tiẹ̀. We are demanding for this petition ti gbogbo ọmọ Yorùbá tí a sign, because that is what they call transparency. As a leader, we are demanding for the petition that we signed for that stupid òmìnira tó pè ní òmìnira 2022. We are demanding for that petition because nǹkan táwa yìí signs the petition lára. Táwa bá ṣépè fún Onitiri yóò máa mú ni. Tí ó bá rí petition yẹn gbé kalẹ̀, á jẹ́ pé ọmọ àlè ni. They are demanding that petition, and she was saying that àwọn tí petition yẹn wà ní ọwọ́ ẹ̀, ó ní pé wọn ò fẹ́ mú kóòdù ẹ̀lẹ́ fóun. Ó ní because wọ́n tó bá mú kalẹ̀, ó ní pé ó máa padà pé nǹkan lè padà ṣẹlẹ̀ sí petition yẹn. Bọ́ ètò yẹn pa àwọn tó wá jẹ́ pé wọ́n jìyà tí wọ́n jìṣẹ́ lórí ọ̀rọ̀ petition yìí, tó jẹ́ bí wọ́n pé wọ́n ń béèrè tí wọ́n ọ̀dẹ̀ wá rí petition tí wọ́n sign, tí wọ́n jìyà tí wọ́n jìṣẹ́ tí wọ́n sweat, tí mo rìn káàkiri gbogbo every places nílẹ̀ Yorùbá torí pé wọ́n fẹ́ sign petition, tí mo fowó ara mi sweat mi tí mo fi ń káàkiri everywhere, tí mo ṣe gbogbo wàhálà tí mo jìyà tí mo jìṣẹ́ lórí ọ̀rọ̀ petition tá a dẹ̀ ní access mọ́. Àwa tẹ́ ń pàwọ́ la ginger bí wọ́n ṣe sign petition sí làwa di ọ̀tá gbogbo àwọn tó ń tẹ̀lé Onitiri lẹ́yìn. Ẹ bá mi béèrè tó Onitiri yóò bá wá rí gbogbo nǹkan tó yẹn link yẹn sìn àti níta láti access ẹ̀, wọ́n ti ban link yẹn exist mọ́. So ẹ bá mi béèrè lọ́wọ́ Onitiri tí ó bá ti wá rí petition ìgbélẹ̀, á jẹ́ pé ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá ni. Ẹ bá mi béèrè lọ́wọ́ Onitiri tó pèrè lónìdìrí tó béèrè ló pèrè lónìdìrí tí mo mọ̀ pé Dagboru ilẹ̀ Yorùbá ni, torí pé òun ló wá ń kọ́ sí distraction fún self determination. Ẹnìkan bá ń sọ fún yín pé we need to be working ahead, ká fi gbogbo yẹn lẹ̀. We need to be saying it because these people they keep sitting down somewhere in their comfort zone and started saying shit and started playing trash and started saying all kind of things. Tó dẹ̀ bí wọ́n pé àwọn gan tí wọ́n ní lọ́wọ́ ló pọ̀ jù. Nígbà kíyàn ní kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n sign petition worth 5 million, tí a dẹ̀ sign petition yẹn, tó Onitiri yóò dẹ̀ rí petition yẹn gbé kò rí provide fún wa. Ìgbà tó yá wọ́n tún padà tún lọ gbé sáìtì kan jáde tán níbi à ń pé káwọn èèyàn máa apply fún iṣẹ́. Tí ì gba Yorùbá Nation, ẹ ti ní káwọn èèyàn máa apply fún iṣẹ́. Gbogbo data information tí everybody ní lọ́wọ́, ẹ bá mi béèrè níbo ni ó wà. Fún gbogbo àtiṣẹ́ tó ní kó wá ni o, fún gbogbo petition tá a ṣe ni o, níbo everything wà báyìí. It's nowhere to be found. This person told people to come out and come and occupy. What do you want to occupy when we have not gotten the Yorùbá Nation? What do you want to occupy? Tó jẹ́ pé àwọn federal government ṣì wà ní position wọn tó ṣì wà on seat wọn. What do you want to occupy? Tó lọ wọnú lé lọ bá wọn kẹ́lé gbogbo wọn dànù. Nígbà tó máa dípẹ́ ìfẹ́ nípẹ́ fẹ́ ṣọkúpá ẹ̀ṣẹ̀ wa ló ń to sound system síwájú ẹ̀ nípẹ́ ń play music. Kí ló fi yàtọ̀ sí àwa táwa ń jáde tá à ń ṣe rally tá à ń bá ọgbà àwọn èèyàn sọ̀rọ̀ káàkiri àgbáyé láti máa ṣe everything? Kí ló fi yàtọ̀? Àwọn táwọn kọ̀ lọ dúró síbi kan tí wọ́n lè rìn táwa dé rìn káàkiri láti máa bá àwọn èèyàn sọ̀rọ̀. These are the things. Tí wọn bá ti sọ fún Onitiri kó sọ ọmọ ẹgbẹ́ jẹ́ àbí kó sọ ọmọ bọ̀wọ̀ àbí báwo lè máa kó sọ agbéjẹ̀mọ̀wọ́, yes, definitely she's kind of person tó ń disturb self-determination, and there is no way táwọn tó bá gbé òótọ́ dání kó máa bá àwọn tó bá ń ṣe onírọ́ kó máa bá wọn máa ṣe papọ̀. It wouldn't work because nígbà tẹ́ni tí ń bá ṣẹlẹ̀ wọ́n máa fi stain yẹn máa yí àwa ni. Òun ló fà á tá fi rán ṣe nǹkan tá à ń ṣe. We never stop on self-determination. The work that we're supposed to be doing as a grassroots is still going on. Bẹ́ẹ̀ni lélẹ́yìn níta yìí kí lẹ rí? Kí lẹ rí? Aṣọ Yorùbá Nation, that's where we keep wearing it all around. So tó bá jẹ́ bí wọ́n pẹ́ nìkan jẹ́ nìkan tẹ́ ń bí wọ́n pé ó jókòó sínú yàrá ẹ̀ tí màmá rí mi every time tí màmá ṣe program ẹ̀ kankan bí a ti bá kọ́ ni mo kọ̀ wá nu lé tí mo kọ́ ní kí n relax lẹ́ máa kọ̀ rí mi. I won't share that kind of media. If you know you want to fight for self-determination, you fight it tirelessly. That is why ọmọ Yorùbá, I don't know why, ẹni tó pay dearly, tó jẹ̀yà, tó da property nù, tó ṣoríṣirí, tó jẹ́ bàbá Májàsọ́lá, ọmọ Yorùbá òun appreciate wọn. Àfikọ́ tún máa gbé wọn ṣépè, àfikọ́ tún máa ṣoríṣiríṣi. Kí ló ń ṣàwa ọmọ Yorùbá?
ṣé wọ́n fi ṣe wá ni? Bẹ́ẹ̀ náà ni Bánkọ́lé dé ńgbà yẹn tó yẹ pé gbogbo yìí náà lẹ bẹ̀rẹ̀ sí ń gbé wa ṣépè. Ẹ ń wá Yorùbá Nation kíákíá tó dẹ̀ yẹn pé ìwọ̀nba díẹ̀ díẹ̀ is step gradually. Tá bá jà tá bẹ̀rẹ̀ sí ń para wa, a máa padà jókòó sí tébù ni. Bá ṣe ń ṣe takùn lọ káàkiri everywhere, a máa padà jókòó sí tébù náà ni. Why can't you let us follow the procedure? Tó jẹ́ bí wọ́n pé wọ́n á fún wa ní noble ways. Tó yẹ bí wọ́n pé gbogbo yín máa mọ̀ wípé yes, at least à ń rí bàbá, à ń rí ọmọ, kò sí bí wọ́n pé wọ́n ń pa anybody anyhow. Ọ̀nà tó ní tìrí fẹ́ gbé wa kẹ́ lọ máa occupy, ó fẹ́ kí wọ́n máa pa gbogbo àwọn ọ̀dọ́lẹ̀ Yorùbá ni, because kò sí bẹ́ẹ̀ fífún pé fẹ́ occupy bóyá ló ń fún wọn ní lẹ́tà. Táwọn tẹ fún lẹ́tà bá nípa àwọn jáde ńkọ́, àwa dìbò lọ yàgò, ẹ bẹ̀rẹ̀ sí máa bára yín jà, ẹ bẹ̀rẹ̀ sí máa para yín lórí pé ọmọ Yorùbá sọmọ Yorùbá. Òun ló fà á tí Prof Banji Akintoye fi sọ pé kí gbogbo wa ní sùúrù, ká máa ṣe step by step tá a dẹ̀ ń ṣe, ẹ̀yin náà rí pé result ń yọ. Ká wo nǹkan tá a fi bẹ̀rẹ̀ láti 2019 up to now. Ẹ wo bí tí Yorùbá Nation ti dé káàkiri àgbáyé. That is part of achievement on its own. They are talking about structure. I'm telling you, there is no way tí àwọn ọ̀dàlẹ̀ bá pọ̀ láàrin wa, tí even structure yín tẹ́ bá gbé jáde far back láti ìgbà yẹn tó máa jẹ́ kó lè wà successful. But now we have seen the people tó jẹ́ bí wọ́n pa àwọn ọ̀dàlẹ̀ láàrin wa, tó jẹ́ bí wọ́n pé tó jẹ́ bí wọ́n pé àwọn ló ń fa distraction fún gbogbo wa. Bàbá ti rí wọn, wọ́n ti mọ̀ pé èèyàn tó jẹ́ lílé. Wọ́n dẹ̀ ti try láti gbé central body dé láti lè yàpóyà kí ọmọ Yorùbá kí a bẹ̀rẹ̀ iṣẹ́. This one is what you do. It's not because I have this platform. It's not because I'm the president of the platform. It's not because what you do physically prove that they can see. Òun ni wọ́n fi máa elect anybody. Wọ́n mọ̀ pé yes, the work will still going on. Not this one Onitiri jókòó ṣó yẹ kó rí bẹ́ẹ̀ jókòó. Wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n pawó sórí YouTube wọn, wọ́n parí sórí page wọn, ẹ share, ẹ like, ẹ fi star. Ẹni tó bá ready àti ṣiṣẹ́ wouldn't be asking such things. Ìjọ́ ò lẹ́yìn rèmi tèmi wá sórí social media máa bèrè star, máa bèrè kíní kan. Did I need that? What you're supposed to be doing is physical things, not on social media thing. Social media is just meant to connect each other, to have each other's contact and move forward. Spread the news and let the world to see this is what is happening. That is what social media is all about. Not you holding interim on social media. I think Onitiri ó ti ń sọ pé àwọn government òun tó jẹ́ interim government ó máa bẹ̀rẹ̀ lórí platform ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Isn't that stupidity? It's crazy. Ẹ̀yin tẹ̀dẹ̀ ń tẹ̀lé afọ́jú ń tẹ̀lé afọ́jú. How could somebody sit down? Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ tí CNN ò mọ̀? Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ tí Ajásẹ̀rá ò mọ̀? Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ tí BBC ò mọ̀? Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ tó jẹ́ bí wọ́n pẹ́ even àwọn common media tó wà Nàìjíríà gan wọn ò dá mọ̀? Ibẹ̀ wá ní Onitiri ń sọ pé òun ti máa build àwọn interim government. We are expecting tí ìgbà ló náà ń ṣe visa. Is that the way they are doing? You say you are doing passports. Isn't that stupidity? Ẹ̀yin kan dẹ̀ ṣe ń tẹ̀lé. I don't have much to say, but what I just want to say is that Onitiri has been somebody tẹ́yìn bí wọ́n gbogbo everything tó bá ti mọ̀ pé ọmọ Yorùbá fẹ́ jáde láti máa ṣe fún jàǹgbára. He is a kind of person that used to distract them. Àwọn tó jẹ́ àwọn OPC gbogbo wọn ti sọ wọ́n ní bí Onitiri náà ṣe ń dá àárín àwọn ọdún náà nìyẹn. That is the kind of person God made her, for her to be distracting any movement, for her to be disturbing any movement, for her to not let any forward, any progress to reach anything. Iṣẹ́ tó Onitiri gbà láyé ẹ̀ nìyẹn. And ẹ̀yin tẹ́ bá wá ń tẹ̀lé tó bẹ̀rẹ̀ sí ń bá yín sọ jargon, stẹ́yìn dẹ́ bílí nǹkan tó ń sọ. Ẹni tí wọ́n pọ̀ bá sọ̀rọ̀ gan tí àwọn news Nàìjíríà gan ti ẹ̀dá mọ̀. Kò sígbà tí Prof Banji Akintoye bá sọ̀rọ̀ ẹ máa gbọ́ káàkiri àwọn mídíà Nàìjíríà. Despite bó ṣe nípo orí àwọn mídíà Nàìjíríà ò pé tó, wọ́n sì respect voice bàbá yẹn. Kò sí tí bàbá Májàsọ́lá bá sọ̀rọ̀ àwọn mídíà Nàìjíríà máa gbé. Bó ṣe níbi àpò bí orí àwọn mídíà yẹn ṣe dàrú tó, wọ́n á sì gbé. Ẹ bá mi bèrè ìjọ́ wo l'Onitiri yín tó bá sọ̀rọ̀ tí ẹni mídíà Nàìjíríà máa gbé. Wọn ò kákún, wọn ò mọ̀ bí ó ti exist. Lẹ́yìn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ newspaper ló máa ń gbé.
ṣó yẹ kó rí bẹ́ẹ̀ newspaper òun ló máa ń gbé ta ló mọ̀ yà láyà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ rí. These are the things we are talking, and we are talking about spreading news all around. We going out there, going out there, meeting people one-on-one, which is what I'm doing right now. Mélòó náà ọmọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tó ń ṣe nǹkan tèmi ń ṣe. It's not we just be shouting on inside our room, inside kan ẹlòmíì kan máa lọ jókòó sínú igbó kan á lóun ń ṣe mídíà kò jáde síta kó rí kó mọ̀ pé yes nǹkan báyìí ló ń ṣe. Ẹ máa rí nígbà tí ọjọ́ kan tí mò ń rìn tẹ́nìkan pè mí gbà kí ni mò ń ṣe Yorùbá Nation ni o. That is what we need. Ẹni tí ó mọ̀ kó mọ̀, ẹni tí ò rí rí kó rí, kó wọṣọ Yorùbá Nation boldly jáde kó dẹ̀ máa rí lára ẹ̀, kó wọ vest ẹ̀ kó máa rí Oòduà nǹkan tó ń pè ń pé you are ready for freedom nìyẹn. Not you just sitting down in your comfort zone. Share. Like. I need the star. I need the kinikan. Mo ti ṣí page kan bẹ́ẹ̀, I need the 50. Cause I need subscribe. Isn't that stupidity? Èèyàn fi yín pa owó. Ẹ̀yin need the freedom. Instead kẹ́ máa lo strength yẹn, kẹ́ fi máa sponsor àwọn tó bá wà on ground tó ready àti ṣiṣẹ́. Àwọn tó wà tó jókòó sínú yàrá wọn lè máa share, lè máa fún ní star, lè máa fún ní gbogbo ẹ̀. Ọlọ́run ní jẹ́ kó pẹ́ kó tó yé yín. Ogun tí Onitiri spẹ́ẹ̀tì Onitiri tó ń lò fún gbogbo yín àtọ́ká lójú yín tó bá yá. Ṣé bó ti sọ pé very soon sí òun máa ṣe passport ni. Táàbà wá rí títí oṣù méjì á jẹ́ pé olórí ọmọ àlè lónídìrí Dagboru. So as you can see wọ́n ní Yorùbá Nation wọ́n ní Prof Banji Akintoye ní structure lẹ ti rí yẹn. Nǹkan tó ọmọ Yorùbá máa ń fẹ́ rí ni pé nǹkan tí mo rí bọ̀ tó bá sọ pé wọ́n ṣe nǹkan lábẹ́lẹ̀ wọ́n á believe pé wọ́n parọ́ ni. Ẹni kò ní ìdírí náà gbé structure tiẹ̀ jáde torí pé being signing petition is not a structure. Being signing petition is just to create awareness to the world to know this is what we want. And the main reason why that petition move forward is because Professor Banji Akintoye is involved. Is because Baba Majasola is involved. Not because Onitiri alone. So that is why we move forward. If Onitiri cannot now stand alone on herself and now say this is what I've done to the Yoruba land, definitely she's a betrayer to the Yoruba race. And she's a distraction to the Yoruba race. And when your man saw statement kan pé we are talking about Yoruba Nation, tó yẹ ká máa sọ Yorùbá, bó a máa sọ Òyìnbó. There is no way gbogbo wa ṣì mú kó àṣìwà nù Nàìjíríà. But ó dìgbà tá bá tó gba Yoruba Nation officially, kó tó make Yoruba language as official language, speaking in every places. So tí bàbá ń sọ English kó lè yé àwọn United Nations, kó lè yé àwọn UN people, kó lè yé àwọn world leader. This is what Yoruba wants. Nígbà tá bá ń sọ Yorùbá, ta ló bá ń gbọ́ Yorùbá? Why you are still in Nigeria? So if anybody telling you that Baba kò máa sọ Òyìnbó, a máa sọ Òyìnbó, maybe that person don't know what he's doing. Àwọn mostly àwọn tó jẹ́ àwọn ọ̀dọ́ wa Òyìnbó ni gbogbo yín fi ń feed wọn. Gbogbo àwọn ọmọ wa Òyìnbó la fi ń bá wọn sọ̀rọ̀. Tẹ́ bá ń sọ èdè Yorùbá even kẹ́ máa pòwe, wọ́n máa dàbí ẹni pé ṣẹlẹ̀ kan kọrin létí àwọn. So tẹ́ bá rí bàbá tó bá wá ń sọ Òyìnbó tó fi ń try láti máa address àwọn èèyàn, wọ́n fẹ́ kí gbogbo àgbáyé kí wọ́n gbọ́ nǹkan tá à ń sọ kó lè yé wọn dáadáa. Ó wá kù sọ́wọ́ ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Yorùbá kí wọ́n máa digest nǹkan tí bàbá bá ń sọ. That's it. So kò sí bó ṣe fẹ́ rí wọ́n máa mix méjì papọ̀ mọ́ra wọn ni. If there is another language gan téèyàn máa tún sọ gan káwọn other language máa tún gbọ́, so be it. Kò sí nǹkan tó bá bad tàbá ń rá àwọn ọmọ Yorùbá tó ń sọ Haúsá tó ń sọ Ìgbò láti lè máa jẹ́ káwọn ọmọ Yorùbá wa tó wà ní das tó wà nílẹ̀ Ìgbò tó wà nílẹ̀ Haúsá táwọn náà máa gbọ́ nǹkan tá a bá ń sọ. Torí mostly ọmọ Yorùbá mi tẹ́ pé ilẹ̀ Ìgbò lọ bí sí kò gbọ́ Yorùbá. Mostly ọmọ Haúsá mi wà tó jẹ́ ọmọ Yorùbá tọkàntọkàn tẹ́ bí wọ́n pé kò gbọ́ èdè Yorùbá. Àfi kó jẹ́ tó bá sọ èdè Haúsá ló máa lè gbọ́. Níbo lẹ fi gbogbo àwọn yẹn sí? We are talking about Yoruba Nation, not few people, not the individual people. You think because they have heard, which means we can be moving progress. So these are the things we need to be considering. Not somebody will just come and be ranting on the social media and be talking. Àwọn bàbá yẹn wọ́n gbé wa lọ sí 2023 ni o, olóṣèlú ni wọ́n o, àwọn olóṣèlú ni o, àṣírí wọn ti ń tú. Is that a quality of a leader? A leader don't just speak anyhow because millions of people following you.
A leader don't insult anybody. That is quality of a leader, which Onitiri is doing. Onitiri máa insult àwọn èèyàn. Onitiri máa ń sọ̀rọ̀ púpọ̀ jù. Ọ̀rọ̀ tó yẹ kó máa sọ. Onitiri will bring it on social media and started talking. Onitiri ó máa ń ṣe oríṣiríṣi arrogant way. All in the name of tó wọ́n ti fi Ọlọ́run ni Ọlọ́run ni Ọlọ́run ni. We believe in that name very well. But we are talking about the practical things that somebody needs to do. Does she have it? This is what we are talking. Èèyàn bá yín sọ̀rọ̀ lórí media. Àwọn ní Vanguard ò mọ̀, The Nation ò mọ̀, àwọn tó jẹ́ pé Punch ò mọ̀, gbogbo media tó wà Nàìjíríà àwọn ọ̀dà mọ̀. Tí bàbá bá sọ̀rọ̀, ọwọ́ kan ẹ̀ máa rí táwọn media máa gbé. Media Nàìjíríà. Tí Professor Banji Akintoye bá sọ̀rọ̀, media Nàìjíríà máa gbé. Tí Májàsọ́lá bá sọ̀rọ̀, media Nàìjíríà máa gbé. Ìjọ́ wo l'Onitiri sọ̀rọ̀ táwọn media gbé? Gbogbo bóyá sọ́kùn ń declare, tó ń occupy, tó ń reclaim, tó ń declaim, tó ń ṣe gbogbo ẹ̀, tó ń ṣe everything. Ìjọ́ wo lẹ́yìn rí tí Nàìjíríà newspaper gbé? But tó bá jẹ́ Professor Banji Akintoye lọ jáde lénìí tí wọ́n declare Yorùbá Nation, káàkiri gbogbo news ló máa gbé. Tó bá jẹ́ bàbá Májàsọ́lá ló jáde lénìí tí wọ́n declare Yorùbá Nation, káàkiri gbogbo news ló máa gbé. But gbogbo agbọ́dọ̀ jọ jẹ́ kí òun wá jẹyọ kan. Nǹkan tó ń dáhùn bàbá yìí dúró nìyẹn. But táwọn ọmọ Yorùbá oníjẹkújẹ kan tó wá máa sọ̀rọ̀, táwọn ọmọ Yorùbá ọ̀jẹ̀lú kan bá máa sọ̀rọ̀, wọn á ní pé wọ́n ń gbé wa lọ́tọ́. Èèyàn mélòó lẹ́yìn tí bá sọ̀rọ̀ ní rural area báyìí? Ẹ ṣáàrí mi wà nígbò, ẹ̀rí mi ń bá èèyàn sọ̀rọ̀. Èèyàn mélòó lẹ́yìn tí bá sọ̀rọ̀, èèyàn mélòó ti mọ̀ ń pa Yorùbá Nation, even nínú domain yín. Ṣé believe pé lórí social media yẹn, ẹ̀yin tẹ́ ní million follower, wọ́n fẹ́ ṣe nǹkan fún yín lẹ́yìn ẹ̀yẹn jáde. Kí wá ní gbogbo follow yín wà yín tó wà lórí social media kó wá pàdé yín. Tẹ́ bá rí wọn kẹ́ pè mí lọ́mọ àlè. It's not about people follower that you have on social media. It's about the people you have built up in your grassroots. That is the only solution that will brought what you want. As Onitiri done this, as this show yekori be, show ti ṣe. This is what people don't understand. So that is why everything they are saying, they are just ranting, as I think. Because bó ṣe wà yẹn, show yekori be ó wà bold enough láti jáde wá. Mo díẹ̀ show yekori be kó ra ticket kó máa bọ̀ nílé. Kó bá ti wá délé yẹn kó má jókòó sínú yàrá, kó wá síta. Bó ṣe ń claim pé òun ń jà fọmọ Yorùbá, kó wá síta níbi tí ràwa yìí máa ń dúró sí, kó wá sọ̀rọ̀ nípa Yorùbá Nation bẹ́ẹ̀. That is what people need. You can't be sitting down on platform and started ranting on group and started saying shit. Come out and come and let people to see you. Tó bá tó bẹ́ẹ̀. Bọ́ ẹnu yìí náà ni. So gbogbo àwọn tó yẹ pé àyàn máa ń believe wọ́n jà. Ní Yorùbá Nation, I will tell you, the media, they are not for Yorùbá Nation, but they are just distraction. I will mention Soyekoribe, distraction ni fún Yorùbá Nation. Tẹ́ni Ọmọlógo, distraction ni fún Yorùbá Nation. Awikoko, distraction ni fún Yorùbá Nation. Wọ́n á fún Ìjìnlẹ̀ Marcus ní advice. Ó ti padà dé báyìí. Kó má jẹ́ kí wọ́n tún ti orí òun síbi tí wọ́n ti orí òun sí. Be your man by yourself. Never let anybody push you aside. If you know you are truly for self-determination, you rather you stand out and be on your own. But by you join those people's platform, those people media, and you to supporting them, you still be having problem. If you know you want to stand alone and be doing the way you expect things should be, not what they will be telling you or polluting your mind. This goes to Ìjìnlẹ̀ Marcus. Advice to my phone here. So any other media coming out and started saying shit concerning Yorùbá Nation, they don't want Yorùbá Nation, but they want to be distracting the movement. That is what they want. That is their mission. Odò Agbewa kò ní gbé ọ̀dàlẹ̀ láṣẹ Èdùmàrè. Mo fẹ́ kí gbogbo yín mọ̀ pé Onitiri don't have good intention to Yorùbá Nation. The bad influence, the bad intention, that is what Onitiri have. She's not in love for Yorùbá Nation. She's not in support. Because I will tell you, even gbogbo àwọn tó ní wọ́n ti káàkiri, mélòó nu wọn ló ti raṣọ Yorùbá Nation?
tó ti rà fún pé ya ẹ lọ máa pín káàkiri gbogbo every places. She don't have. So ọlọ́run odò agbéwà kò ní bí ọ̀dàlẹ̀ láṣẹ Èdùmàrè. That's it, my brother, Mr. Tunde, Mr. Babatunde. No, I need to tell him. I'm just advising him. Why would I tell him what to do? Is man enough? Ó ti níyàwó, ó ti lọ́mọ, ó ti ní everything. So I'm just saying it because the way we are saying it, but I'm just saying my own advice to him. So kò ní sú wa, kò ní rẹ̀ wá. Lágbára Ọlọ́run Oòduà gbé wa, kò ní bí ọ̀dàlẹ̀. Mr. Sunday mo kí yín sir, Mr. Matthew mo kí yín, kò ní sú yín. Oòduà gbé wa, Mr. Olú mo kí yín. Ẹ o tí bá ní kí n máa dárúkọ mo lè dárúkọ tán. Mr. Abiodun, Mr. Pẹ́yẹmí, Mr. Banjo mo kí yín, ẹ ṣeun gan. Mo kí everybody. Àìmọ̀ ìgbà mẹ́ta mo wà online by ní rí àwọn tó ń comment, but only one tá bá rí òun ni a máa sọ ń pa ẹ̀. What is the next? Yes, Mr. Babatunde, what next to do now is, thank God you have seen the structure. And people that are in position of that structure, they will be the one to be working on it. So, but by the time to buy the put were effective, you people will be seeing it. And as well, it's not about we sitting down on the platform, I will say now. It's about we working. So by the time I come out and say, please, we need our youth, their contacts, their names, their things. Please, I want everybody to join the train so we can do these things together. We brought ideas together. Everybody has known their position and what they need to do with the structure that is on ground. You understand? But what we are saying now is that tabati pe ẹ má jẹ́ kí gbogbo wa dúró sórí media, ẹ jẹ́ kí gbogbo wa jáde these times. So Mr. Babatunde, what next to do now is work, and I will need everybody contact. Please, maybe I will drop my WhatsApp number now so we can know where to go. Yeah, so we have been waiting for long. Yes, sir. But I want you guys to consider something. Tabaso nípa Biafra have been since 1966. Tiwa. So up to now, and they are still there. So we the Yoruba just started for maybe just 3 years to 19. They expect magic, but it's a gradually process. That is what I want you guys to understand. But this thing is a thing we need to do together as a youth. And the people in charge of the maybe young pound to Babawa, them too will be playing their own part. I'm saying on behalf of the youth now. So anything we can do together to make the progress, to move forward, I believe we are together. Oh, that's good. Correct. Well, Jenny, so I will drop my WhatsApp number. So anybody that is interested in joining the Votron, the moving train, let's know what we youth can arrange together. Let's know how we can move forward. Let's say things one-on-one, not on social media. Social media, we have a lot of enemies. And now on that talk on the social media. So they pé ìmí ìfẹ́ kó wáyé, ìmí ò fẹ́ kó wáyé. So the more to bad them promoting so plan, everything shine on the social media. Some people will be taking it and be using it against you. That is why we are very careful about what we want to say on social media. But anybody that is ready, this one is not on phone. If you know you are ready, let's see one-on-one. So we believe we can do things we want to do together. So I man sọ pé Oòduà gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀ lágbára Ọlọ́run bó ṣe máa jẹ́ nìyẹn lágbára Ọlọ́run. So we need progress now, and I believe ẹ ti gbọ́ tí bàbá wa ti jáde ní bàbá Professor Banji Akintoye wọ́n ti sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti ní pé progress we need now. So and we need to do it together. Tí mo dẹ̀ gbàgbọ́ pé Ọlọ́run á fún wa ṣe lágbára Ọlọ́run bó ṣe máa jẹ́ nìyẹn.
Mr. Ibrahim, brother, mo kí yín sà, ẹ ṣeun gan. Kò ní sú wa, kò ní rẹ̀ wá. No going back. Yorùbá Nation, no going back. Anywhere they see me, physical, you see Yorùbá Nation in me. I'm a proud Yoruba. So, mo dẹ̀ gbàgbọ́ pé lágbára Ọlọ́run, ojú ò ní tiwa. Lágbára Ọlọ́run, kò dẹ̀ síbi tá dé, tá ti ń tẹ́, a máa ń gbà yìí bẹ́ẹ̀ ni. Torí pé a hùwà ẹ̀tẹ́. Ẹni tó bá ti ń hùwà ẹ̀tẹ́, tó ti ń hùwà ọ̀dàlẹ̀, a máa bàbá ẹlẹ́sà ilẹ̀ a máa dá ní lágbára Ọlọ́run ẹni tó bá ń hùwà ọ̀dàlẹ̀ tó fẹ́ dá ilẹ̀ Yorùbá ilẹ̀ a máa dá ní láṣẹ Èdùmàrè lágbára Ọlọ́run bàdé yẹn máa ń sọ Oòduà gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀ so ẹjọ́ ẹ̀yin tẹ́ bá jẹ́ ẹ̀yin ọ̀dọ́ that you want us to plan way forward together concerning how the movement will move forward I've dropped my WhatsApp number there. So ẹ jẹ́ ká sọ̀rọ̀ one on one serious minded not just ìwọ́n tó bá wọn kò lè ṣiṣẹ́ bí mi ṣe ń ṣe ni o not just talking I don't like much talk but when it is high time for somebody to talk you need to talk tó bá ti ń rí nǹkan tó dàbí ẹni pé ó ti fẹ́ máa distract effort tí wọ́n ń ṣe ó ní láti jáde wá sọ̀rọ̀ so I believe that Ọlọ́run á fún wa lágbára Ọlọ́run á dúró pẹ̀lú wa Ọlọ́run á wà pẹ̀lú wa ojú òní tilẹ̀ Yorùbá gbogbo ọ̀dàlẹ̀lẹ̀ Yorùbá àṣírí wọn á máa tú lágbára Ọlọ́run gbogbo ẹni tó bá ní pé ilẹ̀ Yorùbá á lọ sóko ẹrú àbá parun lágbára Ọlọ́run gbogbo ẹni yẹn láàní gbogbo ìrandíran ẹni yẹn láàní gbúrò mọ́ láyé torí pé ilẹ̀ Yorùbá ilẹ̀ ńlá ni ilẹ̀ tó yẹ kó ti wà even kí Nàìjíríà tó dé ni tó dẹ̀ bí yẹn pé a ti ń ṣe ìlú wa kó tó dé pé àwọn ìjọba òyìnbó yìí dé tó wá di pọ́n fi wá gba gbogbo ògo wa gbogbo wọn tó yẹ ká fi máa ṣàlùmọ́nì wọ́n sọ gbogbo àwọn ọ̀dọ́ wọ́n sọ wá di useless tó bá ń sọ pé ọmọ Yorùbá ò fẹ́ ṣiṣẹ́ irọ́ ni we are talking about structure láti ilẹ̀ pẹ̀pẹ̀ tí ẹ bá bí ọmọ nǹkan tẹ́ bá ti fi lé ọmọ yẹn lọ́wọ́ òun ló wọn máa ṣe that is mentality of human being so the more tó bá jẹ́ bí wọ́n pé structure yẹn wà tó jẹ́ bí wọ́n pé báwọn ọmọ ṣe ń dàgbà wọ́n ti fi wọ́n sí creativity things tó ti ń ṣe nǹkan tó yẹ kó máa ṣe èmi gbàgbọ́ bó bá ṣe ń dàgbà tó ń dàgbà wọ́n máa dàgbà nu ọgbọ́n wọ́n máa dàgbà nu iṣẹ́ bó ṣe ń tẹ́ bí a kò rí iṣẹ́ ṣe ó kọ́ wà nulẹ̀ ni ó ń sùn tó wọ́n padà wá rí iṣẹ́ yẹn ó máa wà tún lazy torí pé ó yẹ kó máa ṣe every time ni so bó ṣe yẹ kó rí nìyẹn nígbà gbọ́n pé lágbára ilẹ̀ Yorùbá máa dàgbà ó máa padà sípò ẹ̀ Ọlọ́run adé fún lóye àti ọgbọ́n láṣẹ Èdùmàrè bóyá máa jẹ́ nìyẹn o lẹ́ẹ̀kan sí mi ọmọ yín kọ́mẹ́dọ̀ mayor ni o mo kí Mr. Ibrahim lẹ́ẹ̀kan sí mo kí Mr. Korede mo kí everybody pátápátá mo ní sáré mo ń lọ ẹ̀yin náà máa rí pé ọ̀nà ni mo wà so bóyá jẹ́ nìyẹn Oòduà gbé wa kò ní gbọ́dọ̀ lẹ́ẹ̀kan sí èmi ọmọ yín kọ́mẹ́dọ̀ mayor ni so gbọ́ ẹ̀yin ọ̀dọ́ tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ kí a jọ iṣẹ́ papọ̀ that's my WhatsApp number so let's talk together and move forward Oòduà gbé wa kò ní gbọ́dọ̀ lẹ́ẹ̀kan sí èmi ọmọ yín kọ́mẹ́dọ̀ mayor náà ni ẹ ṣé gan ó dàbọ̀.